àfáà onírùngbọ̀n bírùngbọ̀n òkété kan tó ń sọ̀rọ̀ nípa Murphy Afolabi. Àfáà àìrá máa pa ẹni. Ọba àgbáyé ló ń sọ̀rọ̀. Níbo ló wà nínú àlùkòrán ni ẹ wípé o gbọ́dọ̀ àti fíìmù àjẹ́? Kàbí ẹni tó bá àti fíìmù aláwo ó máa wọnú iná. Let me tell you people, ẹ̀yin àfáà wọ̀nyí, kó tó di wípé ẹ máa hàn déènì ènìyàn ní ipò àfáà, ó gbọ́dọ̀ ní nǹkan mẹ́ta. Èèyàn gbọ́dọ̀ mọ bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀. Ẹnìyẹn gbọ́dọ̀ ní ìwà, ó dẹ̀ gbọ́dọ̀ ka Kùránì ní ẹ̀kọ́ yé. Àfáà olórí jíranjíran yẹn tó sì ràngbọ̀n bí ràngbọ̀n òfò yẹn kò mọ kankan nínú Kùránì. So ká nípa orí ẹ pé ni àfáà yẹn wọ wọn bá wí kòndó pé mi mọ orúkọ yẹ kí n máa dárúkọ ẹ. Kẹ lọ sí police station kẹ lọ arrest mi. Tó bá yẹ pé orí ẹ pé, tó bá jẹ́ pé family ẹ ló wà ní position tí ìyàwó ẹ wà, position táwọn ọmọ ẹ wà, èèyàn ò tí kú kò tí pọ́jọ́ méjì, ó dẹ̀ bọ́ ìta, ó ní o fẹ́ dákún ẹkún wọn, o fẹ́ fi kún ẹkún wọn. So Ọlọ́run ló fi ẹ jẹ́ PA tó sọ pé kó wá sọ fún àwọn èèyàn pé a ò lè gbàdúrà fún o, inú iná ló ń lọ, o ò dẹ̀ ní kú re o, àìrá máa padà pa ẹni o, àfi tó bá padà wá bọ́ ìta tó bá sọ fún àwọn èèyàn wípé mo ti ṣìṣe, it's a mistake, pé kán dáríjì mi. Àìjẹ́ bẹ́ẹ̀ ọfà máa padà bá a torí o jẹ́ aláìláẹ̀ẹ́nú. Tó bá yẹ pé o láẹ̀ẹ́nú ni fi sírò ara ẹ, kó wà ní ipò ìbànújẹ́ kéèyàn wá máa sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ tó tẹ̀sẹ̀ kú lẹ́gbẹ̀ẹ́. Ṣé o dákún ìṣòro àwọn ènìyàn tó wà lákàtà ẹ̀ àbí ó ń tù wọ́n nínú àfáà? Tí mo mọ̀ wípé àwọn tó bá máa bá yín máa sọ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ náà máa fi máa sọ, èmi máa ṣépè sọ ẹ bá ẹ sọ̀rọ̀ ni tó dẹ̀ ní nǹkan tó máa ṣe sí. I am the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. So tó bá jẹ́ wípé wo ṣe mistake ni, lọ tọrọ àforíjì. Torí wo ti ṣẹ̀ ayé, wo ti ṣẹ̀ ọ̀run. Wọn ò lè gbàdúrà fún, ó bá àwọn family, wọ́n increase ìbànújẹ́ àwọn family ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ilẹ̀ ń wá sí òfò, ta ló rán ẹ pé kó wá sórí internet? Tó bá rọ̀rọ̀ sọ dúró kìí ṣe dodo. Before you come to internet, make sure you think what you want to talk. You cannot just come here and be talking rubbish. Ó kàn jẹ́ wípé ìjọba Nàìjíríà ìgbẹ́gan wà nídìí wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀, irú ìwọ yìí ó yẹ kán pè ẹ́ wá síwájú ọba àgbáyé, wípé ọba àgbáyé ẹjọ́ ẹ bá wá interview ẹ̀, kí wá béèrè question mẹ́ta lọ́wọ́ ẹ̀. Jọ̀ọ́ àfà, ọ̀rọ̀ tó sọ yìí níbo ló wà nínú Kùránì ní pé tó bá ti àti fíìmù, tó bá ti àti àjẹ́ nínú fíìmù pé ó máa wọnú iná? Àlùkùránì verses wo ló sọ bẹ́ẹ̀? Níbo ló wà nínú Kùránì pé tó bá àti babaláwo nínú fíìmù wípé ó máa wọnú iná? Àlùkùránì verses wo ló sọ bẹ́ẹ̀? Ó wá ní kò sí ń bẹ̀. Ó wá sọ fún mi pé kò sí ń bẹ̀. Màá ní kán gé orí ẹ fún mi, kán lọ fi jó òògùn. Màá ní kán lọ forí ẹ jó òògùn. Ọlọ́run ti yọ yín. Ọlọ́run ti mara tí máa dá lóva tí ó sọ pé kí n má kàwé. Ká ní pé mo kàwé ni tí mo lọ jẹ president lásán, ikú pa gbogbo yín. Irú àwọn kéèsì bá máa ní interest sí. Ó ní òkè wọn ò lè gbàdúrà fókù tó kú. Bẹ́ẹ̀ ni, ẹ lọ pé àfáà yẹn wá fún mi, mo fẹ́ rí. Because ó dá kí president fúnra ẹ̀ kó ka bíbélì, kó ka Quran, a lè mọ question tó fẹ́ béèrè lọ́wọ́ yín. Adájọ́ tó fẹ́ dájọ́ tó ka bíbélì tó ka Quran, kí ló fẹ́ dá? Nǹkan tó wà nínú ìwé ló máa dá. Question la fi ń dáhùn question. Àfáà àti gbọ́n ìwáàsí tó ṣe. Níbo ló wà nínú àlùkùránì ni ẹ wípé ẹ tó bá ti àti fíìmù bí àjẹ́ o kò ní rọrùn wọ̀? Àlùkùránì verses wo ló wà? Ó ní mi ò rò pé ó wà níbẹ̀. Ànábì ò sọ tààrà, àìrá máa fọ́ ojú ẹ̀ ni. Ẹ lọ tì mọ́lé kó máa jẹ gàrí elépo fún odidi ọ̀sẹ̀ 2 àbọ̀.
then kẹfì ilẹ̀ tó bá tó kẹ́kọ̀ọ́ wọ́n lọ yẹgi fún dànù ẹ̀ ń banú èèyàn kú ẹ̀ ń banú ẹ̀jẹ̀ wo tó increase ìbànújẹ́ àwọn fámìlì yẹn so ó fẹ́ kán sọ pé kí ìbànújẹ́ má kó nínú ilé ẹ̀ ni má jẹ́ kí inú bí mi má jẹ́ kí ṣépè sọ ẹ́ mo fi eléyìí wọ́n ní gbogbo ẹ̀yàn àfáà tó kù tẹ́nibọ̀dì bá ti kú ẹ fi ilẹ̀ kì í sẹ́yìn lórí ìdájọ́ ẹ̀ tó o bá ti lè dárò fún wọn leave them irúfẹ́ mi ń sìn mi ò kì í dárò fún èèyàn tó bá kú torí kó jọ ẹ̀mí lójú torí mo mọ̀ pé a máa kú lọ́jọ́ kan but tó o bá lè dárò fún ènìyàn má dákún ìṣòro ẹ̀ ẹ̀yin àfáà ẹjọ́ ẹ pé ẹ̀yin àfáà gidi ẹ pé àfáà yẹn kẹ́ sọ fún pé nǹkan tó ṣe kò dá kó tọrọ apologize you are not in the position of God. There is, I repeat, there is a lot of country, they don't read Bible, they don't read Quran, and they don't believe in any God. Ṣé inú náà ni gbogbo náà lọ? Lórí ọ̀rọ̀ Seun Kuti, mo sì ń bọ̀ ńbẹ̀. Ṣùgbọ́n mi ò tí ì lè dá sí for now. Ọ̀ǹtì tí bá gbọ́ òkodoro ọ̀rọ̀ torí mi ò tí ì gbọ́ òkodoro ọ̀rọ̀ problem tí mo máa Bíbélì sọ pé wádìí ohun gbogbo dájú kò lè mọ́lẹ̀ tí ń ṣe òtítọ́ a ti gbọ́ wípé Ṣeun gbá ọlọ́pàá létí a ti gbọ́ oríṣiríṣi mi ò tí ì lè dáhùn sí kí ni details gangan kí ló ṣẹlẹ̀ gangan ìdí ni ẹ̀dẹ́bìrì Ọba Solomoni tó fọwọ́ tì gbọ̀n tó wòran mi ò kì í dáhùn sí nǹkan tí mi ò bá rí ìdí ẹ̀ kéèyàn má lọ jẹ̀bi níwájú Ọlọ́run mo lè jẹ̀bi níwájú ènìyàn ṣùgbọ́n tí mi bá ti jẹ̀bi níwájú Ọlọ́run ó parí nǹkan tí mi ò Bíbélì sọ pé máa wádìí gbogbo dájú kẹ́lẹ̀ mọ́lẹ̀ tí sòtítọ́ ṣùgbọ́n eléyìí tí mo dáhùn sí nísìnyí ìwọ fúnra ẹ lọ ṣe fídíò tó tún dárúkọ ẹni ẹlẹ́ni tó ẹ̀sẹ̀ kú tó yẹ kó máa pẹ̀tù sí ìdílé yẹn nínú wípé ẹ jìbù rẹ o ẹ ní sùúrù o ẹ má sunkún o bí ayé ṣe rí nìyẹn o ayé ò jẹ́ nǹkan kan o ìyàwó Murphy Afolabi Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí pọ̀jù ẹ má ẹ kí ẹkún yẹn pọ̀ jù ẹ má dẹ̀ jẹ́ kí ìdárò yẹn pọ̀ jù torí gbogbo ala máa kú ẹ gbádùn ayé yín lọ ẹ ṣe fàájì lọ ẹ dóko lọ ayé ò dúró dé anybody ẹ̀yin ọmọ Afọlábí ẹ wá rárá ẹ fèsì gbèsè ayé yín gbogbo ala máa kú bí mo ṣe wá mi ò kí sunkún anybody mi ò kí sunkún òkú ìgbà tí ìyá mi kú ojú mi gbé táwọn ni torí gbogbo ala máa lọ so that is the reason why when you are alive ṣe dáadáa kó dẹ̀ jẹun kó dẹ̀ ṣe fàájì kó dóbò kó dóko ṣe fàájì dáadáa bó ti kó parí nìyẹn Murphy ò lè dóko mọ́ kò lè dóbò mọ́ yes ẹ rí bí ọkùnrin ṣe fáyìn ní bó ṣe sì gbọ́nlẹ̀ kò lè dóbò mọ́ ó ti parí nìyẹn ó parí ó miss pẹ̀lú bí okó bọ̀bọ̀ yẹn ṣe gùn tó ó miss òbò for life nìyẹn please má fòbò ṣeré má fòkó ṣeré gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi please anybody bá ti kú lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ tẹ́nìyàn bá kú bá ọjọ́ kejì lọ máa dóbò ẹ lọ máa dóko ẹ because ìwọ náà tiẹ̀ lè dé lọ́la anybody at any time la lè kú ó miss òbò for life nìyẹn ó miss oúnjẹ gbogbo nǹkan tó fi ilé ayé kó jọ gbogbo ẹ̀ ó parí ẹ̀yin ènìyàn má jẹ́ kí anybody fi ìbànújẹ́ títí ẹ̀ disturb ẹ̀ ó ṣe fàájì lọ ẹ jara gírí o ẹ má rò ó gbogbo alámakú o ikú tẹ̀lé wa lójúmọ́ ni anybody kan kú so nǹkan tó fẹ́ bá yín sọ nìyẹn ẹ má rò jù ẹ wá boyfriend kan sẹ́gbẹ̀ẹ́ kẹ́ máa ṣe fàájì yín lọ